نظروا بي فلما علموا أنا ليست لأي وطنا. ọlọ́jọ́ ìbí bọ́bá ẹ̀yọ̀ ó kú oríire. iná lọ́hùn kì í jó yàn. ẹ pàtẹ́wọ́ kí n àtẹ́wọ́ together. Happiness that you are giving to us through the theater, God will give to you and your family. onílù mi àyànṣe yìí ẹ̀yin tèmi nílé mo lérò pé ẹ wà òkè ṣe dáadáa ni mo bá yín orúkọ tèmi kò yí padà olórí Olúwakẹ́mi Ìyàndá. Bákan náà lórí ètò lẹ́ni ẹ̀yin tèmi nílé ayẹyẹ tí mo tún ní fún yín òun náà ni ayẹyẹ ti ọba tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ọba wa kábíyèsí Kábírù Àlàní Adélàjà Agbábíàká Ìlúfẹ́milóyè 1 Ọ̀sọ́lọ̀ ti ìlú Ìsọlọ̀ tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún 10 lórí ìtẹ́ bàbá wọn. Kò lè yé wọn o, kò lè yé wọn o, wọ́n fẹ́ mọ̀ dídá bá jọ ni. Ẹ jẹ́ ká ṣá wọn látẹ̀wọ́. Congratulations. Àwọn ìlú Ìsọlọ̀ á máa gbòòrò sí. Wọ́n á pẹ́ lórí oyè. Mo sọ pé kádé pẹ́ lórí gbàdá pẹ́ lẹ́sẹ̀. Irùkẹ̀rẹ̀ adókínní lẹ́ẹ̀kan sí. Kó bá pẹ́ kó bá tọ́. Gba ọdún kan ní fún kábíyèsí Ọ̀sọ́lọ̀ náà máa pẹ́ lórí àléfà bàbá ńlá wọn. Àní fi wọ́n ṣàwátì owó ní ẹlẹ́ni òní gbà ṣe wọ́n ṣe o. Wọ́n á fọwọ́ pa wọ́n fẹ́ lè ṣe jómi. Wọ́n ṣe bá wọ́n ṣe bàjẹ́ bàbá ńlá wọn. Ṣé bí wọ́n ni wọ́n pa ìdí ẹ̀dẹ̀ mi? Alẹ́ ni ẹ̀dẹ̀ mi yọ̀ sọ. Ẹ̀yin lẹ pè mí ń wá o, ààyè. Ẹ̀yin lẹ pè mí ń wá o, àrà tí ń dé. Invite ni mo rí nínú ilé mi ò kí n tó wá. Báyìí lọ fún ti sáà tọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ayẹyẹ tó ṣe kíni tó plenty tó tún ṣe kíni tó dùn tó ṣe jìmjìm ó ní màá tún gbé wá sójú ràn yín orúkọ tèmi kò yí padà olórí Olúwakẹ́mi Ìyàndá ire o.